Bobrisky pé Ọdúnládé Adékọ́lá ní ọlọ́pọlọ eku o. Oh my Jesus. Ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀. Ẹ kú ìyálẹ̀ta gẹ́rẹ́gẹ́ ní aago 3 lù. Orúkọ tèmi ni Igúnnugún bà lórùlé, ojú tó lé, ojú tó ko. Ẹ sáà máa pàtẹ́wọ́ láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Bobrisky awẹ́lẹ́wà ọkùnrin aka takọtabo ọ̀dọ́mọ kékeré olówó olókìkí ni a gbọ́ pé ó fi ìbínú sọ̀rọ̀ òdì sí ambassador Ọdúnládé Adékọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Dagboru nínú eré àgbéléwò àti sinimá ní ilẹ̀ yìí àti ní òkè òkun. Sista Bobrisky sọ pé kò sí ohun tí ó kan ẹnìkankan nípa ìgbésí ayé òun àti Ọlọ́run tí ó dá òun àti pé ohun tí àwọn ènìyàn kò mọ̀ nípa òun pọ̀ ju ohun tí wọ́n mọ̀ lọ. Ó jẹ́ kí ó yé wa wípé ìdájọ́ òun tàbí ti ayé kò sí lọ́wọ́ àáfàá tàbí pásítọ̀ kankan. Ẹ ṣé bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí ẹsẹ̀ ẹran tí ẹ̀ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ó ní nígbà tí ojú ń pọ́n igún òun àwòdì gbogbo wọn lọ sí ìbàrà ni. Ìròyìn kúmọkùmọ la lè fi wé kì í ṣe ti ìjà. Do me a favor, please. Get out of here. Prophetess Dérelé tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ sọ pé gbogbo ènìyàn tí ọmọ aráyé kò bá ti sọ̀rọ̀ rẹ̀ yálà ní aburú tàbí ní rere ó já sí pé onítọ̀hún kò ṣe ohun tí ó mú owó wá tàbí kí ó ní òkìkí. Ìyáàfin Dérelé sọ fún àwọn oníròyìn kúmọkùmọ lásìkò tí ó ń bá àwọn aṣẹ́wó ìlú òkèèrè sọ̀rọ̀ lórí ọ̀nà tí àwọn bọ́ìsì ń gbà fi agídí bọ́ pátá nídìí àwọn obìnrin ní ìlú Ìtìrẹ́. Ṣáì, there is God o. Alhaja Bobrisky wá sọ wípé kí eku ilé gbọ́ kí ó sọ fún ti oko, kí àdá àwọn onísọkúsọ gbọ́ kí wọ́n sọ fún òbẹ̀. Báyìí ni òun ó ṣe nǹkan ti tòun kò padà láti ọjọ́ tí wọ́n ti dá Ìmúra sílẹ̀. No, come on. What's hearing? That sounds very awkward. Ó tún sọ pẹ̀lú ìbínú pé kí Ọdúnládé Adékọ́lá lọ tọwọ́ ọmọ rẹ̀ bọ aṣọ nítorí pé sìgìdì tí ó sọ fún Ọlọ́run pé aláàárẹ̀ ò wá mọ́ epo orí rẹ̀ yóò rìn. Ọ̀fọ̀mà nìyẹn Sista Bobrisky. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun yóò jẹ́ kí Ọdúnládé mọ̀ wípé ilẹ̀ Olújì kò súnmọ́ ìlú Ìgbàrà òkè. Àgàtà lódó alọ ata lọ́lọ́ síbẹ̀ ìwà ata kò padà. Ẹ gbọ́ ohun tí Ọdúnládé bá àwọn oníròyìn kúmọkùmọ sọ ní iwájú àwọn tí ó ń jí epo wa wà lọ sí òkè òkun. I don't understand this woman o abina man. I'm just jabo my own. Bẹ́ẹ̀ ni kẹ́, I did not mention anybody's name. Do I mention your name? Anyway, nígbà tó ti wá bá débẹ̀ yẹn, èmi ò kíá. Yes, èmi Ọdúnládé ni mo sọ bẹ́ẹ̀. Láàrin èmi àti Bobrisky, láàrin èmi àti ẹ, between you and I, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, bá a wà. So, ọkọ̀ lọ sí òkun ọkọ̀ lọ sí èbúté ṣùgbọ́n kò padà sí Ọ̀ṣọ́dì. Ọlámídé Bàdóò ló tú ìròyìn yìí ní èdè abínibí sí èdè Yorùbá nígbà tí Fẹ́mi Aníkúlápó Kútì kọ sílẹ̀ dáadáa. Èmi ọmọ yín Igúnnugún bà lórùlé, ojú tó lé ojú tó ko ni ó kà á sí etí ìgbọ́ yín. Gbogbo wa ni kí ẹ mú o. So, ó wù ní kí apá ajá ní Mùṣín. Àwọn Kàlàbá ni kò jẹ́ o. Ìyókù tún dùn ní ọjọ́ méje. Ẹ máa wúkà o. Do you know, holding your urine when you are supposed to let go is another way you are damaging your liver and kidney. Àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé o.
Àmín. This is a great opportunity for you to advertise your product on this platform. A ó máa retí yín. Ẹ ṣé o.